ó ti rí pé mo sọ fún ẹ pé o máa nílò nǹkan méjì nínú láìpẹ́, àdúrà àti Saheed Osupa, because bí gbòǹgbò ọ̀nà kọ́ ní lẹ́sẹ̀ àyàdá, ara ayé lè kọ́ ní lẹ́sẹ̀ kojú gbòǹgbò lọ, gbòǹgbò ọ̀nà kọ́ ní lẹ́sẹ̀ àyàdá o, ara ayé lè kọ́ ní lẹ́sẹ̀ kojú gbòǹgbò lọ. Àkọ́kọ́ dúpẹ́ fọ́lọ́run wípé gbòǹgbò òun ló block ẹ̀ because o lè rí i. Wàá máa sọ pé ìtàkùn ló wà ní way ẹ̀ because o lè rí i. Tógun ayé tó bá jẹ́ pé àwọn èèyàn ló block way ẹ̀, ó lè fa complete obliteration, ó lè fa total blockage, mo mì pé ó lè fa permanent obstruction. O get it? So wàá mú àdá wàá fi gé ìtàkùn, wàá mú àdúrà wàá fi kọjú ogun. Ó yẹ ẹ náà, padà sọ́dọ̀ Òṣùpá, ọpẹ́lẹ́ Ọlọ́run ló lọ́pẹ́. Ire o.